Thank you very much. Don't forget to check the description of this video to download my ebook. Bismillahirrahmanirrahim. Dr. Praise and Beats. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé ajẹ́. Ewé ń jẹ́. Àwọn olórí dábọ̀ sóhun mi ló jọ dìbò. Ewé ń jẹ́. Ewé. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Alárágbá yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dán. Èyí tó ní káwa. Ẹ̀rẹ́ tí mo bára sọ ní òní ni bí a ṣe ń lo omi iyọ̀ àti omi ṣúgà láti lè ṣe rí iṣẹ́ yìí. Mi ò mọ nǹkan tí mo lè pè ọjọ́ tán fún mi ní àdúrà yìí. Bàbá náà kàn sọ fún mi pé kí n mọ sílẹ̀ kan lóṣù. Bẹ́ẹ̀ sì nínú àlàyé tí bàbá yìí ṣe tó sọ fún mi, n tí èmi kàn lérò pé à ń fi irú nǹkan báyìí ṣe ni pé àdúrà ni. Sọ̀rọ̀ mi yìí, àdúrà láti fi ti aburú dànù, láti fi fa ire mọ́ra òní. Òun náà ni mo fẹ́ ṣàlàyé fún wa ní òní. Àmọ́ kó tó di pé mo lọ sí orí ètò, a ṣe ìwé kan jáde tí a pè ní Herbal Guide to Healing. Èdè Gẹ̀ẹ́sì la fi kọ. Ṣé rí ìwé yìí, mo fi Ọlọ́run bá ṣe ẹlẹ́rìí tá a bá ní lọ́wọ́. Ìwé nǹkan ìwòsàn ni. Ìwé nǹkan ìwòsàn. Ìwòsàn tí wọ́n ti fi sí orí tó sàmọ̀lú eléyìí lọ. Tó jẹ́ pé èèyàn kàn ń lò láti lè máa fi oppress kìíní yẹn ni, tí ò kí nǹkan yẹn. Tẹ́ bá wọnú ẹ̀, ẹ máa rí bóyá hypertension ni o, tó ti jẹ́ pé hypertension àti cholesterol wà ń bẹ̀, hypertension àti diabetes tó ti wà ń bẹ̀, tàbí àwọn nǹkan mi tó tún yàtọ̀ sí tó pé jẹ́ pé àwọn kékeré lè fi ṣe láwọn nǹkan tẹ́ lè rí àlọ́jà. Tẹ́ bá nídìí ẹ lọ sí under fídíò yìí, ẹ click lórí, ẹ ka gbogbo content yẹn. Wàláhì tẹ́ bá dénú ìwé ẹ mọ̀ pé yes, a ṣe nǹkan sínú ẹ̀. Tẹ́ bá dẹ̀ nídìí ẹ download ẹ̀ ní under fídíò yìí. Ó máa gbé lọ síbi tí ẹ máa ti sanwó ẹ̀. Kò jù bẹ́ẹ̀ lọ. Tó bá di next year, a máa change price ẹ̀. Ọlọ́run sọ wá jù wá náà lọ. So gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ, ṣe rí nǹkan tá a fẹ́ lò ní iyọ̀ síbẹ̀ síbí 3, ṣúgà St. Louis síbí kóró 3. Tá a bá rí oníkóró, ẹ jẹ́ ká lo powder bíi síbí 3. A wá wá omi bíi 150 cl lọ́nà méjì. A buyọ̀ sínú kan, a bu ṣúgà yẹn sínú kan. Èyí tá a buyọ̀ sí yẹn jẹ́ ká ṣe kó hó dáadáa. Tó bá ti hó, ẹ dàda sínú kọ́ọ̀pù kan. Gbogbo nǹkan tá a fẹ́ jẹ́ ká tọrọ ẹ̀ sí. Ẹ jẹ́ ká tọrọ gbogbo nǹkan tá a fẹ́, gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀, gbogbo nǹkan tá a fẹ́ nínú ìgbésí ayé wa, ẹ jẹ́ ká tọrọ ẹ̀ sí. Ká wá gbé omi yìí, ẹ jà lọ dànù síta tàbí ká flush ẹnu tọ́lẹ̀tì. Omi ẹlẹ́ẹ̀kejì tá a ti bu ṣúgà sí, òun láwa gbé sọ́dọ̀. A wá tọrọ nǹkan tá a ń fẹ́, a tọrọ ẹ̀ sí. Tá bá ti wá tọrọ nǹkan tá a ń fẹ́ sí, tá a ti satisfy dáadáa, ẹ jẹ́ ká bu díẹ̀ bẹ́ẹ̀ ká mú. Ìyókù ẹ jẹ́ ká dà sínú omi tó wá wẹ̀, ẹ jẹ́ ká fi sanra. Ọ̀la tó jẹ́ on the 30 tàbí on the 31st ni ẹ jẹ́ ká ṣiṣẹ́ yìí. Èèyàn lè máa ṣe ní ẹ̀ẹ̀kan lóṣù. Sọ̀rọ̀ mi ti yé ibẹ̀ kó jẹ́ pé parí oṣù la máa ń ṣe. Àdúrà ó gbọ́ lónìí fi wálẹ̀. Ẹni mi náà lọ́mọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutiu Ọlátúnjí táyé máa ṣe wọ́n jẹ́ tó bá dìgbà míì. A tún mọ́rọ̀ mi tuntun yàtọ̀ sí ilé wa. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò. Ilé kó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn nǹkan mìíràn àti èyí tá a ti ṣe torí pé ìta ti ṣe pọ̀ ju ìta ti ṣe lọ. Ó dàbọ̀. Ìbà o, ní sáàmù tí wà pẹ́ láyé o. Ìbà o, ọ̀la tí bóyè wà pẹ́ láyé. Ìbà o, ní sáàmù tí wà pẹ́ láyé o. Ìbà o, ọ̀la tí bóyè wà pẹ́ láyé. Ẹni fẹ́ kí o kú, ẹni fẹ́ kí o kú. Agbóyan láyé ọlọ́gbọ́n bẹ̀ lọ́rùn ẹlẹ́gbẹ́ ní kú eré ìbà o.
ọ̀la tí bóyè wá pẹ́ láyé. Ìbà ó Mr. Àmùtí wá pẹ́ láyé o. Ìbà ó ọ̀la tí bóyè wá pẹ́ láyé. Ìbà ó Mr. Àmùtí wá pẹ́ láyé o. Ìbà ó ọ̀la tí bóyè wá pẹ́ láyé. Ẹni ìfẹ́ kí o kú, ẹni ìfẹ́ kí o kú. Agunyala ayé ọlọ́gbọ́n bẹ̀ lọ́ọ̀yún ẹlẹ́gbẹ́ mi kú ewé ìbà ó. Ọ̀la tí bóyè wá pẹ́ láyé. Ṣọ́wa ṣọ́wa bàbá ṣọ́wa o. Aṣọ funfun tí a wọ̀ yìí ṣùgbọ́n máa ti kó sí. Oníyàn tí mo bẹ̀rù ayé tó. Ṣọ́wa ṣọ́wa bàbá ṣọ́wa o. Aṣọ funfun tí a wọ̀ yìí ṣùgbọ́n máa ti kó sí. Oníyàn tí mo bẹ̀rù ayé tó. Adékúta bẹ̀rù ẹni tó fúyẹ́ lára ayé. Adékúta bẹ̀rù ẹni tó fúyẹ́ lára ayé. Oníyàn tí mo bẹ̀rù ayé tó. Ṣọ́wa ṣọ́wa bàbá ṣọ́wa o. Aṣọ funfun tí a wọ̀ yìí ṣùgbọ́n máa ti kó sí. Oníyàn tí mo bẹ̀rù ayé tó. Ṣọ́wa ṣọ́wa bàbá ṣọ́wa o. Aṣọ funfun tí a wọ̀ yìí ṣùgbọ́n máa ti kó sí. Oníyàn tí mo bẹ̀rù ayé.